Abatul faridun. Tẹ́lẹ̀ ni bàrí máa dé, bàrí dẹ̀ ti dé, ó dé, ó dé. Ìjàbàtul faridun. Ṣé bàrí máa dé àbí bàrí ti dé ò wá pọ̀ ni? Ìjàbàtul ó ti dé àbí òde? Ẹ dá mi lóhùn. Ìjàbàtul. Bàrí ti dé àbí òde? Ìjàbàtul faridun. Pẹ̀lú ògùn Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, wà á máa dé sóore ni. Ìjàbàtul faridun. Wà á máa dé sí gbéga ni. Ìjàbàtul faridun. Ẹ sàmì. Ìjàbàtul Èyí náà ń já máa bá bàbá wa Barrister dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn ò kú àkúrun. faridun ala kulli muslimin. Bani dunya idha al-umru walla wa ghaba al-mar'u wa futarasha turaba. Wa ghaba al-mar'u wa futarasha turaba. وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك الجواب. tí n bá ti rí máìkì tó jiná èmi á máa fà á dáadáa ní Bani Dunya idha al-umru walla wa ghaba al-mar'u wa futarasha turaba.